lódìdí lolúgbó ló ń fìgbín tọrẹ lódìdí lolúgbó ló ń fìgbín tọrẹ. bàbá kí lẹ sọ náà. rárá ẹjẹ́ àjọ mójútó kí ìran ọmọ Yorùbá ọmọ dèrò ẹ̀yìn ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ nípò ẹ méjì á kí ìpè ọ̀lẹ́ ọjà wá mọ́. àmọ́ sóògùn o wọ́n jẹ́ wọn pa ayé máa ń pààyàn o. tọ́jú ara rẹ. ẹ tún sọ lẹ́ẹ̀kan sí bàbá. sóògùn ní ẹ̀tọ́ owó tọ́jú ara rẹ ta ni ọ̀tọ́jú ara rẹ tẹ́lẹ̀ àníkẹ́yìn owó sóògùn kọ́tàkù mo ní ẹ̀rí dáadáa dọ́dọ̀ Olódùmarè kò tọ́ bá ti sóògùn ká. bàbá ní ká máa sóògùn tí bàbá wa sọ wípé ká máa sóògùn bàbá wa sọ wípé ká máa fi èèyàn sóògùn o bàbá ní ká máa fi ewé àti egbò ká fi máa ṣe ìtọ́jú ara wa mo máa sọ pé bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ dókítà ni wọ́n. Our father is a doctor. Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ sọ pé lóògùn ọ̀fẹ́ o is a doctor. àwọn ló sọ bẹ́ẹ̀ ẹ ká tuntun gbọ́ ẹ ká gbọ́ ẹ ká gbọ́. àmọ́ sóògùn o wọ́n jẹ́ wọn pa ayé máa ń pààyàn o. tọ́jú ara rẹ. ó dà bàbá ìjọ tó wá kó ìbọn àti àdá tó wá kó bá yín lé báwo lẹ ṣe bọ́ mbẹ́ jọ. ìwọ lọ́wọ́ sọ fún mi pé òṣòògùn èmi tí mo kéré mọ̀ yìí àti sọdẹ́rí tá a pàdé lójú ọ̀nà àtàwọn irinṣẹ́ ibi tá a bẹ̀rẹ̀ sí yìnbọn tó lọ kó ayọ̀ èmi ò sọ pé oògùn máa wà o mo sọ pé mo ní o ṣùgbọ́n lọ́sà kó ayọ̀ tí èsì ṣe pé tọ́jà fisikálì báyìí. wọ́n ti wá kó bàbá ilé náà rí. rárá o láhùlà ló kó mi yọ láhùlà òótọ́ ni láhùlà wà lákùúwátà ilá bí láhùlà sí. láhùlà ni. láhùlà làwọn kùátà olóyè bàbá ẹ̀sùn ògo ni ẹ̀sùn ògo bá wọn náà fi dàbọ̀ bọ̀ yìí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tó dẹ̀ ń dà á lẹ̀. akíyàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o akíyín takuntakun gbogbo ọmọ Nàìjíríà pátápátá wọn ni ká kíyín wọn ni àwọn ọmọ rírì ìyín o. bàbá wa Suleiman náà wá sọ pé kí n sọ fún yín náà torí èmi lágbẹjọ́rò láàrin bàbá àti ará Nàìjíríà àti gbogbo àgbáyé èmi ni agbẹnusọ fún bàbá èmi ni agbẹnusọ fún gbogbo ọmọ àgbáyé gbogbo àgbáyé ní ká kí bàbá bàbá náà wà ní ká kí gbogbo àgbáyé bàbá wa sọ wípé kí n sọ fún gbogbo ẹ̀yin àgbáyé tẹ́ ń wò wá bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ní ẹ tọ́jú ara yín ẹ sì àgbọ̀nù fídíò wọn wọ́n ní ẹ ṣoògùn kẹ́ tọ́jú ara yín olóúnjẹ bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ dira tó o bá dira ikú pọ̀ àbá wa ní pé ká dira àbá wa ní pé ká ṣoògùn wọn ò ní ká ṣoògùn owó wọ́n ní ká tọ́jú ara ká fi ewé àtegbò ká fi ṣètọ́jú ara wa ká fẹyẹ ká fẹran ká fi ṣètọ́jú ara wa ẹ̀rí pé ó ní agbára akíyàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ fún takuntakun iṣẹ́ tí wọ́n ṣe kíni iṣẹ́ tí wọ́n ṣe. akíyín o nǹkan kò ní ṣe yín Ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí yín fún wa bí ògo ṣe ń jẹ títọ́ lọ́hùn. iṣẹ́ wo la fẹ́ sọ lọ́jọ́ títọ́ ní. ó gbẹ̀yìn tẹ́ bá wa ra iṣẹ́ bómúbómú tẹ́ ń wò yẹn iṣẹ́ ẹlẹ́lẹ́dẹ̀ tẹ́ ń wò yẹn iṣẹ́ tàgírì tẹ́ ń wò yẹn. àbá wa ní pé àwọn ọmọ rírì rẹ̀ ìwọ tó o ti fẹ́ ọ̀dà fún ọṣẹ ẹlẹ́lẹ́dẹ̀ mo sọ fún yín mo ní ọṣẹ ẹlẹ́dẹ̀ oríṣi méjì ló wà o ìkan wà tán pa ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ sí lásán òun nìyẹn ìkan wà nígbà tán pa ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ sí tán wọ́n wá gbé orí rẹ̀ òun náà lọ́wọ́ yẹn wọ́n gbé sínú òkè wọ́n wá da ọṣẹ wọ́n wá dàbò ó ní bá a ti máa ṣe ó ní ìgbà tó máa lò ká tó sẹ́ǹdẹ̀ sí ẹnìyẹn gbọ́dọ̀ tẹ́ ń bí mi tẹ́ ní ṣé tẹ́ bá bá wa ṣe inú òkè ńlá yẹn ni rárá o a kàn fi ké yẹn a kàn fi ṣe ni iṣẹ́ tó wá wò tán ṣe yẹn iṣẹ́ 1,800,000 close to 2 million iṣẹ́ tó ń wò editor ẹ ká sáré fi hàn wọ́n iṣẹ́ tó ń wò yẹn tán gbé ọtí rí báyìí tán gé sínú ìpèsè yẹn tán gbé sínú kí tán dàbọ̀ iṣẹ́ kásà ní 2 million ní iṣẹ́ yẹn ṣùgbọ́n gbé wá ńlá ni iṣẹ́ ńlá ni adúpẹ́ lọ́gbọ̀n yẹn tẹ́ wá ń lo òyìnbó gbọ̀yìn tẹ́ wà náà jẹ́ gbọ̀yìn tẹ́ wò wá káàkiri àgbáyé tẹ́ ń ṣe adé sọ fún wọn náà bóyá àwọn náà nídìí ẹ̀ ọ̀nà èjì ọ̀lùwàsó Ògbómọ̀ṣọ́ 081 36 12 33 33 nígbà tó fi lè rọ́dà
fún nìyẹn nọ́mbà ti tèmi gangan ó nìyẹn àwọn èèyàn ní ọmọọba ẹ dákun afẹ́ ṣàyẹ̀wò bàbá òun lè máa pè àbí kẹ́ lọ s'Ógbómọ̀ṣọ́ òun nìyẹn nígbà tí bàbá wa fẹ́ wọṣẹ́ wò ṣé èmi fẹ́ wọṣẹ́ fún ọ ni ó mọ nǹkan tá à ń sọ yìí kan tí bàbá wa ṣe òun la mú wá sójú mọ́ màá wọ̀rọ̀ kẹ́yìn náà fi lè mọ̀ tí bàbá wa ti sọ òun la mú wá akẹ́wà Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ nǹkan kò ní ṣe bí ògo ṣe ń jẹ́ ti tọ́lọ́run akínyìn dáadáa gbogbo Nàìjíríà ní pé káàkiri iṣẹ́ wọn la fẹ́ mú wá sójú mo máa gbádùn ọ̀rọ̀ kan kí n tó mú iṣẹ́ yẹn wá ẹ ká gbọ́ nǹkan tí bàbá tí wọ́n sọ wọ́n ní ká máa ṣe kí ni wọ́n ní ká máa ṣoògùn bàbá ẹ gbọ́ kí lẹ sọ. àmọ́ sóògùn o wọ́n jẹ́ wọn pa ayé máa ń pààyàn o. tọ́jú ara rẹ bàbá tiẹ̀ sọ tẹ́ bàbá ní sóògùn o. sóògùn ní ẹ̀tọ́ owó tọ́jú ara rẹ ta ni ó tọ́jú ara rẹ tẹ́lẹ̀ àníkéyìn owó sóògùn kọ́tàkù mo ní ẹ̀rí dáadáa dọ́dọ̀ Olódùmarè kò tọ́ bá ti sóògùn ká. àbá ní ká máa sóògùn àti wá fẹ́ sóògùn mo gbàgbé iṣẹ́ kan wà tá a ṣe kọjá iṣẹ́ ń tàgìrì tá a gbogbo ajé ara tàgìrì tá a iṣẹ́ yẹn kọ́ la fẹ́ ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ṣọ́ọ̀bù ńlá àbí tẹ́ ẹ fẹ́ ní complex àbí tẹ́ ẹ ní complain àbí tẹ́ ẹ nílé ìtajà àbí wọ́n ní school àwọn àjẹ́ sọ pé àbẹ́yìn tẹ́ ẹ nílé ìjọsìn àbẹ́yìn tẹ́ ẹ ní àsàlátù ẹ̀yin ní iṣẹ́ yìí wà fún iṣẹ́ àwọ̀rò ọjà ńlá tó dẹ̀ tún wọ́ owó wá níṣẹ́ tá a fẹ́ sọ yìí gbogbo ẹni tẹ́ wà ẹ share program yìí tó o bá ti lọ follow wa lórí YouTube máa lọ sórí Adùn Àṣà Yorùbá TV àbí orí Ìgbà Ìwáṣẹ̀ TV lórí YouTube lọ follow wa iṣẹ́ ńlá oní bàbá wa Suleiman Lawal tí wọ́n sọ nípa iṣẹ́ tàgìrì ọdún pé kí n tó wọlé mo ní lódìdí ní igbó ńlá ló fìgbín tọrẹ lódìdí ní gbogbo ọmọ Nàìjíríà ló wá máa fi owó wá èmi ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip gbogbo àwọn òyìnbó wọ́n máa fi owó ńlá wọ́n máa fi wá mi wá ìwọ náà sọ tiẹ̀ bó wá ṣe share program yìí iṣẹ́ tá a fẹ́ sọ yóò jẹ́ fún ẹ tó bá ṣe tó bá share ẹ tó bá ṣe kò ní jẹ́ bàbá ni wọn ò ní lè sọ àwọn sọ àwọn fún yín ní àwọn àṣírí tí bàbá Suleiman Lawal tí wọ́n sọ ìwọ wà nílé share program kí ló mọ̀ ẹ́ tó fi lè ní share program kí ló mọ̀ ẹ́ tó fi lè comment ní kó fún wa lówó ní kó share program yìí kó dẹ̀ comment ọ̀wá nílé ṣe wàá máa jàǹfààní wa mo láwọn èèyàn tán pè lórí iṣẹ́ ẹlẹ́dẹ̀ yẹn tán ní àwọn ọmọọba in fact gbogbo owó tí mo fẹ́ fi hàn yín lójúmọ́ àwòrán yìí lónìí èèyàn 3 péré ló fún mi lówó yẹn èèyàn 3 wọ́n láwọn fi ẹ̀mí ìmoore wọ́n fi hàn bọ́n ṣe fi owó bọ́n ṣe fi ẹ̀mí ìmoore hàn ìwọ náà máa fi share máa fi comment máa subscribe máa follow wa ìwọ náà máa fi ṣe kí ni ìwọ náà fi máa support bọ́ọ̀ ṣe é ṣe lódìdí wọn ní gbogbo ọmọ Nàìjíríà tòyìnbó ló máa ṣe kí ni ló máa kó owó wá fún èmi àti ẹ bí ògo ṣe ń sí jẹ́tọ̀ náà títí tá a fẹ́ sọ̀rọ̀ èyí tí bàbá Suleiman Lawal tí wọ́n sọ ẹ ká tiẹ̀ gbọ́ díẹ̀ kémi tó mu wá ẹ ká gbọ́ nǹkan tí bàbá sọ nípa iṣẹ́ yìí wọ́n sọ̀rọ̀ nípa tàgìrì wọ́n sọ̀rọ̀ nípa ìgbín wọ́n sọ̀rọ̀ nípa ìjàpá ṣùgbọ́n ẹ ká gbọ́ látàdé bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ bàbá nǹkan kò ní ṣe mo sọ tí wọ́n bá nírú wàhálà kankan àbí wọ́n la àwọn kankan kọjá kan sí bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jú ìwọ náà dira fọ́dún tuntun tó ń bọ̀ yìí ọmọ ìyá mi dira ìwọ náà gbáradì tó bá wo àwọn mùsùlùmí lọ́wọ́ tá a wà yìí mọ́ṣáláṣí ń kún ni tó ń gbáradì fún ọdún tuntun bẹ́ẹ̀ náà ni àwọn kìrìsìtẹ́nì lórí òkè tó bá lórí òkè kún ní àwọn èèyàn gbáradì fún ọdún tuntun ìwọ náà gbáradì ọmọ tí bàbá wa yóò ní pé gbáradì sóògùn ìwọ náà gbáradì wẹ́ gbogbo ọ̀sẹ̀ fún ọdún tuntun ọdún tó kọjá ọdún pé bákan náà ni ọdún tá a tún wà lọ yìí náà mọ̀ yẹn kó jẹ́ bákan náà ṣùgbọ́n bí tí òòrùn wà ó ti ta sọ ọgbẹ́ o ọ̀sẹ̀ onígbogbo ọmọ sẹ́yẹ́dẹ̀ ìwọ náà ọ̀dà fún o ìwọ náà ọ̀dà fún o gbọ́ mi àbáwá ní pé ká dira èyí tẹ́ wà ń lu òyìnbó àwọn yíbò àti máa lọ lé báyìí wọ́n á ti máa dira ìwọ tó jẹ́ Yorùbá kí ló dé tí wọn náà fi lè dira ẹ kàn sí ọba Suleiman Lawal Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ ẹ ní ọmọ ọba Abíọ́dún Kẹ́hìndé Philip sọ wípé ẹ fẹ́ dira iṣẹ́ kan wà bàbá ò lè sọ lórí atẹ́gùn ni wọ́n pè ní iṣẹ́ dira ẹ wọ́n á dira ní ọwọ́ ọ̀tọ̀ ò lè kàn ẹ́ pé tẹ́ wọ́n ń lo òyìnbó èyí mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ yẹn ẹ béèrè pé iṣẹ́ wo ló ń jẹ́ iṣẹ́ dira ẹ dira
dira tó o bá lọ sẹ́yìn ọwọ́ tó lè kàn ọwọ́ ayé ò lè kàn nǹkan ní ẹ̀ ò lè ṣe kí ni kò lè di tẹni ẹlẹ́ni wàhálà ò lè já sásán torí ọ̀ní kúkú ọwọ́ wọ́ kàn sí àbáwá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ mo sọ fún ẹ tó bá ti dógbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ pé wọ́n lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọn gbé yín dé ọ̀dọ̀ bàbá wa wọn gbé yín dọ́dọ̀ wa ẹ ká gbọ́ nǹkan tí bàbá sọ nípa ìṣe àwọ̀rò ọjà ńlá wọ́n sọ pé kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ yìí kò sẹ́ni tí ò lè ṣe ìwọ tó ń gba kọ́ńtíráàtì ńlá ó mọ̀ ṣiṣẹ́ fún ẹ ìwọ tó ní kọ́ńpìlì ńlá ìwọ tó ní complex ìwọ ìyálájẹ ìwọ ìyálọ́jà ìwọ tó ní ṣọ́ọ̀bù sọ́sọ́dì tó ní sọ́gùnpa tó ní sí gbági tó ní káàkiri tó ní sóníṣà ẹ̀yin ní iṣẹ́ ìwà fún ẹ ká gbọ́ nǹkan tí ọba Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ẹ ká gbọ́ nǹkan tí wọ́n sọ nípa iṣẹ́ yìí gbọ́ mi ó yá share program à ń bọ̀ ọtí dé. Tàgìrì yìí bẹ́ẹ̀ ó ṣe mú ni. máa wo ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ. máa bá wa ká lọ òré o tó ti rí alábàáhùn rèé. alábàáhùn tó pè ní ìjàpá kọ́nù. ìjàpá nu tortoise kì í kọ́ létí ẹ̀kọ́ mọ́kùn kẹ́rì gbókùn. okun bẹ́ẹ̀ ni. Ọlọ́run bá sí rírẹ̀ ni bá wọlé kó nínú fúnra yẹn yẹn. ó tún nọọsẹ̀ gan. bó ti jẹnu yọ wà ń bẹ báyìí ó di Tàgìrì báyìí yọ wà ń bẹ báyìí. yóò wà ń bẹ bẹ́ẹ̀ yẹn. ṣe ti rí báyìí alẹ́ ló gbá tí ò tó yìí o. gíga rẹ ní kó fẹ̀ tó báyìí. tá a ṣe fi sí mi. ṣé wàá rí lódìdí lólúgbó fìgbé tọrẹ ìgbérè. lódìdí lólúgbó fìgbé tọrẹ bẹ́ẹ̀ ni ìgbérè àwọn èèbó ń pè ní snail a wà fi sí ó di mẹ́ta báyìí tẹ̀tì rí báyìí a kò sínú gbá kẹsì ní ẹ̀kọ́ wá ìgbà tó wáyé pé ìwọ tó wà bá lè gbá ńlá báyìí gbá jẹ́ o lè lo àmọ́ ló gbà dé mu tọba tóbi tí ó lè gbà ó lo Tàgìrì kékeré ó lo ìyàwó kódà bàbá mi a máa ṣe tá a sọ náà sọ tá a sọ sókè ẹ tó bá lo lè jákè tí kò ní lè bọ nǹkan mọ́ bẹ́ẹ̀ àwọn aṣọ bá jà rẹ̀ ìgbà tó bẹ tọ́sùn kan yóò ti jẹra yóò ti bẹ̀rẹ̀ sí mówó láwa wọ́n mọ̀ pé bò ní ìgbàjẹ́ ni Yorùbá ń pè ṣé wàá rí ewé kókó rè ewé kókó ló ní okun ìgbín ìkọ́lé tiẹ̀ kọ́ mọ́tò ìjàpá ìkọ́lé tiẹ̀ kọ́ mọ́tò ewé kókó ni ewé ti jẹ́ ewé kókó ni tọ́lá àwọn èèyàn dààmú odò ní ti wù ẹni bó ti dàbí ewé pẹnápù kìí ṣe o ewé kókó rè o ewé làwà bìbò àwa fowó bò ó àwà fowó bò láwà mú ìdérí rẹ̀ láwà fi bò báyìí bá ti fi bò dáadáa bò báyìí ó ti do oògùn ó do oògùn àwa bò mọ́lẹ̀ ká gbé kọ́. àbá lè bò mọ́lẹ̀ àwa dàníyàn sí àdàníyàn sí. ẹ káàbọ̀ padà sọ ti gbọ́ nǹkan tí bàbá wa Suleiman Lawal tí wọ́n sọ lórí àwọ̀rò ọjà ńlá gbọ́ mi wọ́n gbàgbé bọ́sẹ̀ la máa ṣe o wọ́n ní ká wá igbá wọ́n ní kó bá mọ́ tóbi bí ti tàwọn yẹn tábà ti wà ṣùgbọ́n ká tó kó àwọn nǹkan yìí sí ǹjẹ́ ọmọ nǹkan tí bàbá wa tán láwọn ti fi ra inú rẹ̀ Yorùbá ní sá bólógun ṣe ní kò sá kò lè jẹ́ sáà lè mọ nǹkan bí oní nǹkan ni kí ló mú ẹ tó fi lè ní bàbá ẹ bá mi ṣiṣẹ́ yìí ẹlòmíà ní ọmọọba àwọn ṣiṣẹ́ yìí ó jẹ́ ẹlòmíà ní kò jẹ́ àwọn òríṣẹ́ rẹ màá ní ẹ̀ lè ríṣẹ́ rẹ̀ tó lẹ́yìn kan lẹ́nu oògùn kéèmí wá sọ pé èmi náà fẹ́ ṣe gbọ́ mi bàbá wa lọ́mọ sọ pé kò ṣe é ìwọ náà kàn sí bàbá wa Suleiman Lawal pé wọ́n àbí kí ìwọ náà wọ́n dà fún bó ṣe wà yẹn yóò dé lóyìnbó àwọn adúpẹ́ lọ́wọ́ àwọn DHL látijọ́ sọ̀rọ̀ yóò dé lóyìnbó gbàgbé pé kò lè dé lóyìnbó pé ọjẹ́ ọ̀tà nílùú òyìnbó gbàgbé rẹ̀ àbí ìwọ tó wà lóyìnbó ní ọní complain ní Nàìjíríà bí kí ló mú ẹ dákun ṣé gbọ́ mi wọ́n ta bá ti wá mú ìgbà yẹn wọ́n láwa mú ewé bàbá kí lè pe orúkọ ewé yẹn náà. eléyìí àti tó wà ń bẹ̀ ni pé mo ti mú ìtàkùn àgbà mo ti fi gbó inú ẹ̀ ṣe sọ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lágbá ṣe é gba igbó lọ́wọ́ onígbó mo ti mú ìtàkùn ìjòkùn mo ti fi gbó inú ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìjòkùn gba ọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn ká ní ọba mi gbalẹ̀ yìí lọ́wọ́ wọn èmi nìkan ni wọ́n gbalẹ̀ yìí lọ́wọ́ wọn a máa kájé májé wádọ̀ mi wọn a kọ́lámọ́lá wọn a ní ọ̀sírù mi mọ́lẹ̀ yìí ká ní ọgbalẹ̀ yìí lọ́wọ́ mi irọ́ ni kò sí ẹni tí gbalẹ̀ lọ́wọ́ ni wàkàwàkà lódò sẹ́ẹ̀rì
àbátẹ̀ tún kì í sọ ti gbọ́ wọ́n láwọn fi wá ranú rẹ̀ tábà ti wá múra mú rẹ̀ tàgírì yìí tàgírì ṣé tàgírì mọ̀ ṣe mọ̀ pọ̀ ṣé tàgírì ṣe pọ̀ o àwọn àmú tàgírì á fi sínú rẹ̀ àwọn àmú ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ tọ̀tún tòsì ní ìjàpá fi lè lọ ń kó owó wá ọgbọ́n ní ìjàpá fi ń kó owó wọlé àwọn àfi ìjàpá sí tàbá wa fi sí tán àbá náà tún wá kí ìgbín ẹ ká gbọ́ bí bàbá ti kì ìgbín. lódìdí lolúgbó fìgbín tọrẹ ìgbérè. lódìdí lolúgbó fìgbín tọrẹ bẹ́ẹ̀ ni ìgbérè. sọ ti gbọ́ báwọn àbá ní àwọn àfi ìgbín àwọn àfi sí tàbá ti wá fi sí ṣé ewé kúnkún náà kọ́nà pé ni ewé kúnkún àwọn àfi ewé kúnkún àwọn àfi wá bò lórí láti wá bò lórí àwọn àdé tó bá wá dé tán báwo la sì fẹ́ lò bá mi share program yìí kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ àbájáde tí wọ́n ń sọ wọ́n ní bóyá ṣọ́ọ̀bù ẹ orí òkè ń ló wà àwọn sọ wípé orí àjà ọ̀lẹ́ so ẹ ká gbọ́ lẹ́tọ̀ọ́ ni bàbá ẹ ká gbọ́. kódà bàbá mi a máa ṣe tá a sọ náà ohun tá a sọ sókè ẹ tó bá lo ilé jákè tí kò ní lè bọ nǹkan mẹ́bẹ̀ àwọn aṣọ bá jà rẹ̀ ìgbà tó bẹ tọ́sùn kan yóò ti jẹra yóò ti bẹ̀rẹ̀ sí mowó láwa wọ́n mọ̀ pé bò ní. ìgbàjẹ ni Yorùbá ń pè. bá a lè sọ sórí òye pé wá ṣe ń jẹrà bẹ́ẹ̀ lówó àṣẹ máa ṣe kí ni bẹ́ẹ̀ lówó ṣe máa wá ṣùgbọ́n èyí tẹ́ ẹ lè rí mọ́lẹ̀ mọ̀ kí yín kú oríire o torí wọ́n tó lè rí mọ́lẹ̀ nǹkan lè bàjẹ́ kí ẹlẹ́tíríṣà kó fẹ́ gun òkè kó lọ kàn án àbí kó máa rùn ṣùgbọ́n kò tiẹ̀ lè rùn ìwọ náà kàn sí bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ìlú náà wá ń ṣiṣẹ́ yìí owó tí òun wọ́n ní kàn sí wọn mo sọ fẹ́ pé tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ pé ọlọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wá gbé dọ́dọ̀ wa àbí kí wọn náà ọ̀dà fún 081 3612 3333 n ta fi lè ọ̀dà fún iṣẹ́ yẹn ọlọ́wọ́ yẹn. Kí ni kú sẹ́ adúpẹ́ àwọn èèyàn àwọn ọmọ rírì rẹ̀ gbọ́ bí o wọ́n ta bá ti wá sí tẹ́bẹ̀ yẹn kí ló la máa fi sí ẹ ká gbọ́ kíní kan tuntun ẹ ká gbọ́ lẹ́tọ̀ bàbá wa. àdàníyàn sí ẹ fowó hàn owó rẹ o ẹ fowó hàn ajé ni ọmọ mú wáyé o gbogbo àwọn tí wọ́n fowó ṣe tọ́lọ́run kọ́ máa wá ẹ̀wọ̀n yóò sì bá ní ìwálé Ọlọ́run lọ́fẹ̀ẹ́ owó ewé kọ́sọ́ sí. bẹ́ẹ̀ni ó ra instrumenti. owó ní agbègbè tí Ọlọ́run dùn àwọn alásàlátù Ọlọ́run owó ní gbogbo ẹ̀ owó ni o ẹ̀rọ ọmọ owó gidi wa ẹ̀ fowó hàn owó tẹ wá fi hàn ẹ̀ gbọ́dọ̀ ná ẹ̀ lọ́ọ́ fi sọ̀rí àánú ni ẹ̀ gbà sí lọ́wọ́ olùdó rẹ̀ ẹnìkan dèdè kan wá ní ọ̀sán lọ́kùn sóògùn fẹ́ẹ́rì pé kọ̀ọ̀kan tí ń ṣe kì í sọ̀jọ̀gbọ̀n kì í sọmọ ọ̀jọ̀gbọ́n tẹ́ bá ti wá sí sàrà bàbá mi wà ní bá ti sàrà nǹkan tó bá ti wá ń bọ̀ wá wà ní darí ilé rẹ̀ ó darí sọ́jà ìyá darí sọ́jà fẹ́ẹ́ jọ̀sà bá kún dáadáa bàbá mo wá bàbá mi lè pé bá ṣe kí ni sáwọn fi darí sọ́jà bàbá mi ní àkírí àwọn àgbàlagbà oríṣiríṣi èèyàn ní bẹ lọ́jà ó ti mọ̀ pé ó ti. ó gbọ́dọ̀ àtẹ̀lé bàbá wa ní a máa fowó dà níyàn sí wọ́n ní ṣùgbọ́n àgbọ̀rọ̀ náà owó yẹn o àgbọ̀rọ̀ fi ṣe sàárà ni owó tuntun wọn ní tó wá pé mi nìwọ ni màá bù ní o owó tuntun ni o ọtí rí bá owó tuntun ni o màá bù wọn ní 1000 ní màá bù 500 tuntun tó wọ́n tuntun wọn lè yẹn gbọ́dọ̀ máa náwó tuntun ní màá bù màá fi sí 200 tuntun màá bù màá fi sí àbí 100 naira tuntun wọn ní màá bù màá fi sí 50 naira tuntun màá bù màá fi sí tó bá wá fẹ́ pákú tán wà wá dọ́là mo ní dọ́là wà wá fi dọ́là ni wò ọtí rí wà wá fi dọ́là wà wá fi sí torí àwọn aráàlú òyìnbó àwọn náà gbọ́dọ̀ máa fi owó tuntun kán máa fi wá wa rí sọ ti wá rí báyìí fún wọn tó bá wá bẹ̀ wá ń sẹ́ sọ wá rí báyìí
bá a ṣe máa ṣe táwa fi tọrẹ nu àbá wa fi kọ́ wa pé ká máa ṣe ìtọrẹ àánú àwọn kan ló fún wa lówó yìí mo dúpẹ́ lọ́wọ́ wọn ó ní wọ́n bù mí lówó tó o bá lè fi ọ̀rẹ́ dọ́là tó o bá lè fi sí fi $100 tó wà lè fọ́ $100 sí fi $1 sí fi $20 sí $50 fi sí ó ní this dollar are you seeing it this dollar this naira wọn ò lè mú mi torí mo park here dáadáa ó ní this dollar are you seeing it this naira this 1,000 this 500 this 200 this 100 naira this 50 naira àwọn kan ló sọ pé ọmọọba àwa náà fi tọ́ ọ lọ́rẹ ó ní ìyẹn mẹ́ta ló fún mi lówó tán wò ìyẹn mẹ́ta ó ní wọ́n pè wá sí patí ni patí tán pè wá sí wọ́n kàn kówó sí mi lápò ọmọọba owó tó máa ná ni owó tó máa ná ni nàìjíríà ládẹ wà á gbọ́dọ̀ náwó tán owó tèmi náà kó owó tán dọ́là wọ́n tún kó dọ́là sí mi lápò bọ́n ṣe ń jó wọ́n kì mí ọmọọba ọmọ tẹ̀gbẹ̀jì ògbé mọ̀ sọ inú tèmi náà wá ń dùn àwọn sẹ́ wa wọn ni wọ́n ṣe kí ni wọn ni wọ́n ṣe wọ́n ọ̀dà fún iṣẹ́ lẹ́lẹ́dẹ̀ èyàn kan ní ó ra sí lẹ́lẹ́dẹ̀ ó ra sí òǹtàgìrì ó ra sí òǹbòǹbòmú ó ra sí omi ẹlómi àgbọn ó ra àwọn iṣẹ́ yẹn ó ra ìyọ́nú àgbà iṣẹ́ yẹn mọ̀ píìkì wọ́n á ní èwo ló tiẹ̀ wá píìkì inú sẹ́wọ̀n ó lóun ò mọ̀ ó ló sàlò gbogbo ẹ̀ mọ́ra wọn kí ló sì wọ́n náà tọ́ọ̀lù sí kí ni tọ́ọ̀lù fẹ́ra wọ́n tá a bá wá ṣètọrẹ àánú tán kí ni bàbá sọ àbá sọ pé tá a bá ti ṣètọrẹ àánú tán owó yẹn á lọ fi ṣètọrẹ tá a bá ti wá ṣètọrẹ àánú á wà darí sọ́jà àfi ò gbọ́dọ̀ wọ́jà kójú má rí gbogbo ojú owó ọlá ó wà sẹ́ẹ̀tì sí ọ lára àwa padà sílé ogun tán wọ́n wá ní pé ká máa sọ ògùn adúpẹ́ lọ́wọ́ bá Suleiman Ẹgbẹ̀jì tí ìlú Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o ìwọ náà try rẹ̀ tí ẹ̀ dán wò na lie wà á mọ̀ pé na true ohun tó fi lè múrò àwa yìí tá a fi jáde tán a jáde tán ni tá a fi lè jáde tán torí ọba Suleiman Lawal Ẹgbẹ́ olóòótọ́ èèyàn ni wọ́n ẹni tó bá tó lè fi ọmọ rẹ̀ wípé òun fi búra ṣé torí owó ẹni tó bá mọ bàbá wa kì í ṣe torí owó ẹni tó bá mọ èmi náà kì í ṣe torí owó àwọn kan sọ pé ọmọọba ọláìkí owó máa sọ fún ẹ pé ọmọ mi nì nígbà tá a bá ní ọ fọ́lò a ní ọ share máa sọ pé nǹkan ṣe mí pé kinní kan ní dá sí i táìmù tí wọn náà bá wá nídìí mi sẹ́mi náà ní dúró tiẹ̀ máa dúró tiẹ̀ tán ni èmi á dúró tiẹ̀ tán ni níta bá ti ní ẹsẹ̀ àjọ wà ní bẹ́ẹ̀ ni bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ó ń bọ̀ lọ́nà sí wọn náà máa dá sí àbọ̀ ní dá sí sí wàá dá sí tó o bá dá sí ọsẹ rẹ ni ìjọ kan máa wà tí wàá sí kíni tí wàá nídìí assistant wọn ọlọ́wà wá sí wọn wá bízì wọn ní píkì kọ wàá wá pè mí màá wá lọ gbéwò ìrántí màá wá gbé kalẹ̀ sígbà tá a ṣe kíní sẹ́ni yìí so dá sí tó o bá ti dá sí ìbínú ò ní dá sí ẹ ẹ̀yẹ kan pè mí hello mo wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run mo nígbà tí yóò rè pé tó dáàjó mi sọ àwọn fídíò rẹ ni ẹ bẹ́ẹ̀ ká fi búburú sọ búburú mọ̀ ní bàbá wa ní olè fi búburú sọ búburú èmi á fi búburú tó bá fẹ́ràn nípàdé mi máa fẹ́ràn nípàdé mi tó bá lejú máa lejú. kàn sí àwa Suleiman Lawal Ẹgbẹ̀jì tí ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni ẹ̀yin olóyìnbó tẹ́ ràn wá lọ́wọ́ ẹ̀yin Nàìjíríà náà tẹ́ fìfẹ́ hàn thank you very much ọ̀hún wà ní bẹ́ẹ̀ di bàbá ọ̀hún wà ní bẹ́ẹ̀ di tèmi àti máa ṣe prógráàmù tiẹ̀ lọ́tọ̀ ìwọ náà ọ̀dà fún iṣẹ́ yìí wọ́n àwọn sẹ́ńtà ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá nídìí ẹ̀ 081 3612 3333 ẹ mọ̀ ẹ̀kọ́ rọ̀pọ̀ ẹ kákan gbọ́dọ̀ díẹ̀ látẹnu bàbá wa kásẹ̀ ètò yìí ńlẹ̀ 081 3612 3333 share program yìí bọ́n ṣe ń share program yìí ibi tọ́dún ikú sí wàhálà ìdààmú kò ní jẹ́ tèmi àti ẹ wàá gba ìpè ayọ̀ fún òótọ́ ń tẹ̀ yẹn tó fi share program yẹn náà ibẹ̀ náà pè sí fún ìpè ayọ̀
fún ẹ tó bùn mí lówó láàárọ̀ àná ó ní ọmọ bá ó ní òun kàn jẹ́jẹ́ ni òun kàn lo ọṣẹ oníbòǹbòmù yẹn òun kàn lò ní òun kàn wọ́n pé kò ń lò ní bó ṣe pé òun nìyẹn wípé ẹ lò kọ́ńtà tá a gbé fún yín ó yẹ ká ti sanwó fún yín báńkì yín ní ìzù ni ẹ send another àkáǹtì mi ó ní bóyá send owó bóyá send àkáǹtì mi kọ́ ṣe send owó sóun bóyá wá send mo ní ní bùn mí lówó ni bó ṣe ní kí send àkàrà bóyá náà ti ju gbẹ̀mù sákàǹtì tèmi náà nù ìwọ náà wọ́n dá fáwọn ọ̀sẹ̀ tá a sọ yìí ìwọ tí ẹ̀ dán wò kọ́ni làlá ìnàlá dán wò àwọn tó ń dán wò dán wò àwọn tó dẹ̀ ríṣẹ́ rẹ̀ wọ́n ríṣẹ́ rẹ̀ ẹ ká gbọ́ látẹ̀tẹ̀ bàbá orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip 081 3612 3333 ó dàbọ̀. kí ni ìyá máa fi dá ọjà o. ìyẹn fi máa dá ọjà kalẹ̀. ìyẹn tó bá fi tẹ ọjà kò ní tú. kò ní tú. ìyẹn bàbá mi fi dá ọjà gbogbo ọjà wà ní ìlú ọ̀sán nítorí ọjà ńlá ọjà àbílẹ̀ ìjọba ìdáni alẹ́ jà ní. alẹ́jà ni bẹ́ẹ̀ ni ìwọ tó fẹ́ kọ́ kọ́ńplẹ́ẹ̀sì tó ní. bó o kúrò láyé ìdánwò tó dọjà bó o fi rẹ́ǹtì èmi máa ń sọ wáwò èèyàn bí ìrùbá kọ́ ẹ̀mọ àwọn kọ́ bí fúkà kọ̀ọ̀kan láfi rẹ́ǹtì láwọn èèyàn tajà mẹ́ mo ní mọ́ dára yín làwọn ẹ̀ mọ́ sàwúre mọ́ mo rí arimọ́lẹ̀ kan bẹ́ẹ̀ kéje eléyìí ńlá oníyà odó ńlá onígbà àkàrà onígbàdàhọ́ ewúrẹ́ rẹ̀ igba ni. bẹ́ẹ̀ ni mo rí sí àwọn kan kọ́ńplẹ́ẹ̀tì fún yàrá nítorí àwọn ọmọ wọn lè mọ̀ rí ṣe mọ́. ìgbà tó dé séèjì kan mo tún bí àwọn èèyàn wá pa ewúrẹ́ ẹ dákun ẹ bá tọ́jú rẹ̀ láfi rí i ṣe pé tó gbégbá. ó dẹ̀ ní wọ́n bá gbé kọ̀ǹténà lásán síwájú ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi tàbí ó tàbí Jésù ń ṣiṣẹ́ ìyanu lọ ni ìyanu ayọ̀.